gbogbo ayé mọ̀ pé onímọ̀ ni bàbá tó lẹ́sìn ni bàbá tó níwà ni gbogbo ayé mọ̀ wọ́n pẹ̀lú òdodo ni kọ́lọ́hún kẹ́ bàbá àtàwọn tó bí wọn. iná àdàmọ́ kánà ṣe kánà bàbá wa lágége lálùfáà wa. ẹ bọ mi ké pẹ̀lú Al-Qur'ani ńlọrin yàtọ̀ fún Qur'ani tá a ha tá a ma. kìí ṣe tàbí ṣùgbọ́n o tàbí ṣùgbọ́n Qur'ani tá a ha tá a ma kọ́ o. tá a mọ̀ sámú. ẹnì kan ọmọ sọ́njọ́ ní ìlú gbẹ́ngbà náà wípé àwọn ọmọ sí Ádámù kọ̀ọ̀sẹ́ ni ọ̀rájú sùn àmà. ta ló sọ yín. ọlọ́run yà lùbáríkì ẹnu rẹ tó fi kú. kò ní yẹ. kàá ti dá abẹ́nu rẹ tó fi sọ. àwọn àdàgbàdì rà ó. ọmọ sí Ádámù kọ̀ọ̀sẹ́ ni tó ha jùsí wà á mọ̀. jùsí wà á mọ̀. ó ti dan gírídì ara rẹ̀. ọdún ọmọ sí Ádámù. wọn ní gbogbo ọmọ sí Ádámù ló kọ̀ọ̀sẹ́ ni wọ́n ha. ọmọ sí bàbá bí. ọmọ sí Ádámù bí. ọ̀sẹ̀ ajúsí wà á mọ̀. àwọn jà hábí. ọbẹ̀ sọ fún wa ni wípé ọ̀sẹ̀ ni wọ́n ha Kùránì nínú ọmọ kọjá Kùránì ọmọ sí Ádámù. ètò láti ní kí wọ́n di Kùránì ni. akẹ́ńdà mú ara rẹ̀. gbogbo ẹni ó bọ̀ wọn ha Kùránì láyé tí ń bọ̀ wọn ha ọdí Al-Kùránì láyé gbogbo Nàìjíríà yìí ọ̀sẹ̀ ni wọ́n di Kùránì mọ́. complete. kọ́sí. àgbọ́yé bàbá. ọ̀sẹ̀ ni wọ́n di Al-Kùránì gbogbo Nàìjíríà. ọ̀rọ̀ pé ilẹ̀ Yorùbá kọ́ gbogbo Nàìjíríà. ọ̀sẹ̀ ni wọ́n ha Kùránì. gbogbo Kùránì competition. àwọn kan ṣe kú ìsìlẹ̀ ní odidi Kùránì. kò sí ẹni wọ́n dídí ẹ̀. ẹni ọba má wulẹ̀ bá mi jà má bá mi fa wàhálà má sì ń bọ̀ náà má sì àtàkì mi. ṣé ìdí mo fẹ́ wí nù. ẹ dákun ẹ má bù mí. ọ̀sẹ̀ ni wọ́n dídí Kùránì Nàìjíríà. antara wa jẹ. oye lobi òní ẹ sábàlẹ̀ fún ìyàtọ̀ tọ́ba ti gbé wa gbé kínní kan yọkàn láti yọmọ kà lọ bẹ́ẹ̀ ni ẹni wọn kà láti Bákọ́rà níbi nas. ṣé bá a rẹ ni wọ́n dáná fún 84 hours tọ́ dáná àbí. 84 hours. kí ló kọ rẹ̀. Hildabasi. ó sì dèèyàn. ìwọ tó ha Kùránì. 100 hours ni. 100 hours. tóbi dáná. ayé bẹ̀ kọ́ 100 hours ni. wọ́n náà lò ó fún Al-Kùránì odidi Al-Kùránì kan kó gbé láìfù sí ọ láàrin 100 hours máa kà á láti Suratu Baqara tóbi dé Suratu Nas bọ́ba ti wá débẹ̀ èyí sì déwájú rẹ̀ ó sì tọrọ àdúrà fún mi mo sì gbà gbàdúrà mi ti gbà. Masha Allah bẹ́ẹ̀ ni ẹ̀ ní fọ́lọ́wọ́ gbọ́n máa tètè fẹ́ fọ́lọ́wọ́ kí ló dé ẹ̀ ní fọ́lọ́wọ́. odidi ló kà fún yẹn ló ṣàdúrà. owó kọ́ lọ fẹ́ kà fún Ọlọ́run lọ fẹ́ kà fún. ẹ tó wá ka odi Kùránì tó lọ kú ìsì tó wá jẹ́ owó táwa fún kọ́. wọ́n bùn ún ní. àmọ́ kò ní gbé mi lórí pé kọ̀ǹdíṣàn pé tó ń bá ha yẹ báyìí ló wọ́n gbà ní balagba yìí mọ̀ ní balagba yìí fún ọ. àmọ́ ka Kùránì lérí kọ̀ọ̀sẹ́ ni wọ́n ha di Kùránì rọ́ ní. láti bá kọ́ra. kò sí. kọ́ra ìmọ̀ra ọba àǹfààní. kọ́sìm o lè jáde nísìnyí o lè jáde lọ́la àbí lálẹ́ yìí nísìnyí. ó ní èsì ọ̀rọ̀ ya má wulẹ̀ fèsì ọ̀rọ̀ ẹni ọ̀ha ló gbé wa ẹni ọ̀ha Kùránì kò bá jẹ́ Hausa kò bá jẹ́ Igbo kò bá jẹ́ Yorùbá sọ́wọ́ di Kùránì oní ọbẹ̀ láti bá kọ́ra kún ọ́ tan láìfò kalẹ̀ báyìí. ó sì máa kà á. ó bẹ̀rẹ̀ tọ̀hún ṣe tán kalẹ̀. ìdàgbà dáná ó sì sùn 100 hours. ẹni tí òwúrò lòún fi ṣe ìwọ́tọ̀ ọ̀hún di Kùránì tó ń pé àwọn máa kan àwọn máa ṣe Ádámà wọn ọ̀há Suratu Amma ìwọ́tọ̀ ọ̀hún di Al-Kùránì ọ̀gbọ́. na àgbọ́yé bàbá tó sojú bí ẹni wọ́n dáná síra. ìwọ́tọ̀ ọ̀hún di Kùránì ọ̀yá jáde ẹni wọ́n bá ha Kùránì wọ́n challenge gbogbo ẹni lóhùn ha Kùránì. ọlọ́mọ ajádámù ha jùsù àmà. gbogbo àwọn táńdégbà náà wọ́n á gbogbo àwọn kan wọ́n ha Kùránì délẹ̀ irọ́ ni wọ́n hàn kankan. yọmọ kí wọn jẹ́ ọmọ sí mistake. wọ́n hàn kankan. La ilaha illallah. Kùránì wọ́n lọ́ha délẹ̀. ẹnu bí ọ hàn ní nká. èyí tí wọ́n bá sì gbé wa bẹ́ẹ̀ mi ká ti wà ní tẹ́ bá pè áyà kan nísìn. èyí kà lọ bí ẹsẹ̀ mẹ́fà. bàbá jẹ́ bi tí mo mọ èyí kà dára. dáadáa. níjọ́ wọn ti wọ́n ha Kùránì jọ ẹnìkan tó jáde tó kà láti Suratu Baqara dé Suratu Nas. Ntí wọ́n ń pè pé yẹn ha Kùránì ọba yẹ pé iṣu mẹ́wàá ló bá ha ọ gbọ́dọ̀ mọ iṣu mẹ́wàá ni ó sì gbọ́dọ̀ lò òun náà Kùránì ò bá sùn. ọ màtúmọ̀ rẹ̀ ó sì lò. Masha Allah ntàlẹ́pẹ̀ lábísùnù. lábísùnù. sàlàyé lè jó ní bàbá. kì í ṣe pé ni wọ́n ha Kùránì bígbà tí yẹn rìkọ́dù ẹ̀ sínú téèpù náà ti ha Kùránì nù. ntọ́ ọba gbé sẹ́rí nínú Kùránì wọ́n wàá béèrè lọ́wọ́ rẹ̀ pé tú láti bi Umaru tó ní Suratul Baqara pé ọdún mẹ́wàá ni Sayyidina Umaru fi ha àwọn àfáàní kì í jẹ pé bóyá làkàyè àwọn àlùfáà ń kọ́ èébé làkàyè rẹ̀ kú. Kùránì ti dún ọ̀rẹ́dì tẹ́lẹ̀ lérí rẹ̀ àwọn
tí hàmbẹ̀ ni àwọn ibi tọ́lọ̀ ti sọ̀rọ̀ àwọn amírù rẹ̀ àwọn nàwáyé rẹ̀ ọ̀rọ̀ ẹ̀sìn gbogbo ọ̀rọ̀ ọlọ́run ìmáàní rẹ̀ ní. tàdá gbogbo tàbá kúrú ní ṣe láàrin ọdún mẹ́wàá kó tó gbọ́ bá kọ́ra yé ọdún mẹ́wàá ló fi gbọ́ bá kọ́ra yé ni kẹ́jẹ́ kóun ló fi há. agbẹ́ta àbísùn rẹ̀ ní ìsìn oṣù mẹ́fà ó ti àkùrá nìkan oṣù mẹ́fà. nígbà sẹ́yìn nàmárù fi ọdún mẹ́wàá ó fi ṣe ifu alukur'an ifusu aya pé ká aya sí rí kọ́ òun kọ́ ń pè tàbí so máa já mi kó sì máa mẹ́rin mi wá. sọ pé bẹ́ẹ̀ kọ́ kìí ṣe ifusu ahakur'an sí rí tàbí so. àwọn ahọ́n láṣù kọ́ o. àwọn àgbọ́yé rẹ̀ ń tọ́ ọba gbọ́yé ń bẹ̀ ìgbọ́yé ìmọ̀ pẹ̀lú ìtumọ̀ rẹ̀ àtàgbọ́yé rẹ̀ tó ṣe tàdábùrí òun ni wọ́n ń pè ní ifusu alukur'an. Masha Allah. Tadabburuhu hifsuhu. Tadabburuhu hifsuhu. Nítorí lórí wa ní afala yatadabbaruna al-Qur'an am ala qulubin aqfaluha. Kò sí bí ọlọ́run ti ní ká Kùránì tàdábùrù ní ká sí. Ọlọ́run wọn náà wá pé ká Kùránì. Wọ́n bí tó ti rán àbí ká Kùránì. Àbáyé nínú mẹ́rin rẹ̀ wọ́n. Wọ́n challenge yẹ bá ń sọ bí tọ́lọ́run sọ àyà kan tọ́lọ́run sọ pé ẹ̀wọ̀n Kùránì ẹ̀ha. Ọlọ́run ga ló làwọn wà iná làwùlà hafizuna àwọn ọlọ́run là ń ṣe hefusu rẹ̀ fúnra rẹ̀ àwọn là ń gáìdì ní hefusu ọlọ́run nítorí bí hefusu àwọn àgbẹ̀yọ̀rọ̀ náà ń gbọ́ ọlọ́run tó ní Kùránì ọlọ́run náà tún wá ha ọ̀rọ̀ ògbónú nìyẹn náà. ọlọ́run bí a Kùránì sọ àyà tọ́lọ̀ ti ní ha Kùránì. tàdábùrù ló ní afala yatadabbaruna al-Qur'an nítorí pé gbọ́ Kùránì yìí ni oríṣi kẹgbọ́n tí ń wí ni ìgbọ́n tọ́rọ̀ ń wí òun Suratul Baqara lódìdí ni ó máa rújò kólẹ̀ ní ronú àyà kọ̀ọ̀kan tàdábùrù ti ń ṣe lórí ẹ̀ ibi tí ó ti sunkún ibi tí ó ti fajúro ọlọ́run ti ròyìn náà òkú ẹ̀ ní ṣe òun ló fi ṣe lọ́dún mẹ́wàá wọ́n á oṣù mẹ́fà wà nígbà náà Kùránì wà nígbà náà á tún lò Kùránì bí pàtó ẹgbẹ́ wà lìjẹ́ náà ẹni rúbà hafizil Qur'an rúbà hamilil Qur'an o ti yé báwo wal Qur'anu hujjatun alayhi yawm al-qiyamah. Kùránì ò takò àwọn tábà wọn ha Kùránì hujjatun alayhi. wọ́n déwájú láti kìyàmù Kùránì ò takò. Kùránì ò takò ẹgbẹ́ yìí hàtọ̀ àwọn àníbi ìsàgbà fún wájú ọlọ́run. wọ́n sọ̀rọ̀ ibùsọ̀. ẹ̀ ń tó àgbà ní oṣù mẹ́fà wọn ló ti gbàgbé máa káyà kan náà àwọn ọ̀nà tí a lò. àbá yìí ọ̀rọ̀ yín mu. àkókò sẹ̀ ni. Ìmọ̀lẹ̀ ṣẹ̀rọ máa tọ́kùn bí ní ọjọ́. Àtọ̀dájọ́ bàbá tóbi Ádámọ̀, babalágége